Kristi. Michael Ọlọ́run ọba ìmọ́lẹ̀, ìyẹn ló fún wa, ìyẹn ló tún gbà lọ, ògo ní forúkọ ẹ̀ lókè ọ̀. Àdúpẹ́ lọ́wọ́ rẹ fún ìgbésí ayé tọmọ ẹ lò nígbà tó wà láyé. Àdúpẹ́ lọ́wọ́ ẹ pé ó mọ Kristi kó tó rí ikú. Àdúpẹ́ pé ó rìn inú Ọlọ́run. Ọlọ́run àwọn Ọlọ́run, Olúwa àwọn olúwa, ọba àwọn ọba, ògo nínú ògo, ẹwà nínú ẹwà, ìmọ́lẹ̀ nínú ìmọ́lẹ̀, Alpha àti Omega wà. Nínú ohun gbogbo ní kí a máa fi ọpẹ́ fún ọ. Nítorí pé o mọ̀ wípé àwọn àsìkò kan yóò wà tí ó ṣòro fún àwọn ènìyàn láti ṣe ọpẹ́. Ṣùgbọ́n torí pé o sọ pé kí a fi ọpẹ́ fún ọ bó ti wù kó rí. Bàbá bẹ̀rẹ̀ Ọlọ́run, à ń fi ọpẹ́ fún ọ ní àsìkò yìí fún ìgbésí ayé ọmọ rẹ, wá gba ọpẹ́ wa. Fún iṣẹ́ èyí tí o pè é sí, tí o yàn án sí. Fún ọ̀pọ̀lọpọ̀ ìdè èyí tí ó fi orí rẹ̀ tó fi já. Jésù Kristi. Michael mímọ́. Ọlọ́run ààyè. Ọlọ́run alágbára. Ọlọ́run kan tí ò pé méjì. Ọba dẹ́dà, Ọlọ́run aṣẹ̀dá. Ọba ọlọ́jọ́ kéré-kéré adàgbà má pààrọ̀ oyè. Ọlọ́run kan ṣoṣo tí ń jẹ́ èmi ni. Gbóhùn àwa ìránṣẹ́ rẹ tí ń ṣe àmì nítorí wípé ìdánilójú wà nínú wa sí ọ̀rọ̀ rẹ wípé ìwọ gan ni àmì. Ǹjẹ́ gbogbo ẹni tó ń ṣàmì lónìí jẹ́ kí àṣẹ ọ̀run tí ń mú ní yè jẹ́ kí ó bà lé wa. Nítorí ìránṣẹ́ rẹ Roland Olúbùkọ́lá Ọlọ́mọlá. Ọ̀rọ̀ rẹ nínú ọ̀rọ̀ Dábìdì wípé àwa ń lo ọjọ́ ayé wa bí àlá tí àwa ń rọ. Odindi ọdún 3 ni ọmọ rẹ fi ń rọ àlá ikú. Nítorí ó wípé ní òru ọjọ́ kan ó ní òun lálàá tóun rí ara òun kó ń kú. Àwa ò mọ̀ pé ó sàsọtẹ́lẹ̀ nítorí èní ni. Ṣùgbọ́n a bẹ̀ Ọlọ́run wa àti ẹlẹ́dàá wa, ọba tó ṣí Dábìdì ní iyè láti sọ pé èmi lọ sí ọ̀nà gbogbo àgbáyé, èyí tẹ́lẹ̀ kan kì yóò ṣí láì lọ. A bẹ̀ ó Ọlọ́run wa ẹlẹ́dàá ayérayé, jẹ́ kí òpin kó bá ikú ọmọdé nínú ayé wa. Àní ká fi ikú ọmọ yìí yí padà. Ó dùn láti gbélé Olúwa. Sàmádẹ́sù, ó ní inú mi dùn nígbà tí a wí fún mi pé ẹ jẹ́ kí a lọ sí ilé Olúwa. Ọmọ yẹn ń gbélé Olúwa gẹ́gẹ́ ọmọ mọ̀ fún pé ara ń fún pé kúlẹ̀ èdèdè. Ó yà ń gbélé Olúwa, ó yà ń gbélé Olúwa, ó yà ń gbélé Olúwa. Yorùbá dé máa lọ́rùn jọ, bí òṣòwò máa lọ́rùn rẹ̀. Ayé yìí yá lọ, ayé yìí yá lọ, ọdún máa nílẹ̀. Ayé yá lọ, ayé yá lọ, ayé yìí yá lọ, ayé yìí yá lọ, ọdún máa nílẹ̀. Ọjọ́ àtàsìkò ń lọ. Ayé yìí yá lọ, ayé yìí yá lọ. Wọ́n máa ń fún wa fẹ́ sí ìbòjì. Ayé yìí yá lọ, ayé yìí yá lọ. Àwa náà bẹ̀rẹ̀ dùbúlẹ̀ náà táwọn mi lè dìde. Ayé yìí yá lọ. Wọ́n wá máa gbólé kálukú nínú àárẹ̀ wa. Ayé lọ, ayé mọ̀ ń lọ. Ayé yìí yá lọ, ayé yìí yá lọ. Ǹjẹ́ Jésù olùdáǹdè ayé o? Ayé yìí yá lọ. Jọ̀wọ́ máa kọ́ wa láti máa rántí o. Kí la jẹ, kí la ní, kí la tó, ta ni wá, kí la fẹ́ dà. Á lọ o. Bàbá mi máa rán wa létí pé ayé kì í ṣe lé wa. Ọ̀run ràn mí lé o. Nínú ọ̀rọ̀ ẹ̀ àti ìṣesí, bàbá ń wò ó, a rí i pé àkàndá èèyàn ni. Ọlọ́run wá sílé ayé láti wá kọ́ wa lẹ́kọ̀ọ́.
Bí bàbá àkójù lórí àìsàn kan tó pẹ́, kò gbàgbé òjíṣẹ́ Ọlọ́run. Ọlọ́run rán wá sáyé ó dẹ̀ jẹ́ akọ́lé ènìyàn ó jẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run máa ń dárú wọn. Adágbére fẹ́ni kejì ẹni ikú bá pa láhéré oko adá èyí ká ilé ìrìnà lóòrò àmọ́ bàbá mọ́ àmọ́ bàbá mọ́ bàbá má ti kùnà bí ó yan òun àmúlò. Ikú apá babaláwo bí ẹni tí ó mọ̀ fá. Ikú apá oníṣègùn bí ẹni tí ó mọ̀ pẹ̀lẹ́. Ikú kò jíṣẹ́ Ọlọ́run bí ẹni tí ó mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Alpha àti Omega wa àtàwọn ọmọ ọjọ́ àti àwọn ará wa gbogbo tó pèsè ń bí òní ṣọ́ wa lọ máa ṣọ́ wa bọ̀ Jésù Olúwa wa. Àgbẹ̀ ìránṣẹ́ kan wá síwájú rẹ̀ ó ti ṣetán ó ń lọ máa sìn lọ. Iwájú tó kọjú sí bá ṣe
ẹ̀yìn tó fi sílẹ̀ má jẹ́ kó dìbàjẹ́. gbogbo àwọn tí alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ nígbà tí ó wà lórí ilẹ̀ bàbá bá mi dúró tì wọ́n. kò ikú pa tilẹ̀kùn àìsàn pa má jẹ́ ká rí àwọ́kú má jẹ́ ká rákú fà jẹ́ ká borí ayé Jésù Olúwa wa. Àmín. Mímọ́ ni Jésù Kristi. Gbàdúrà wa olóore. Nígbà tá a bá súnmọ́. Gbọ́ tiwa Jèhófà. Níhìn ni sùúrù àwọn ènìyàn mímọ́ gbé wà, àwọn tí ń pa òfin Ọlọ́run àti ìgbàgbọ́ Jésù wọn. Ènìyàn lálọ́ nílẹ̀ ìyá ò rí mọ́, a ò rí mọ́, a ò rí mọ́, a ò rí mọ́, a ò rí mọ́ rárá rárá. Ṣé bí kò ṣe mẹ́ni rere lọ, nílẹ̀ yìí dá ò rí mọ́. Alára ló ṣe lóògìdè, bá mi kí bí lè wúwọ́ ṣọ̀fà níbi tó bá wà lọ́rùn. Ọlọ́mọ aṣòro jẹ́jẹ́. Ikú ṣèkà olówó
National Vice President of Gospel Musician Association of Nigeria, on behalf of the association, is here to deliver Dr. Mrs. Bola Are's speech and to pay our last respect to our late colleague, Babara. Dídùn dídùn ni ìrántí olódodo. Ikú dọ́rọ̀, ẹ̀ríwó. Babara, a star of gospel music, is gone. Roland Olomola, you lived a short life, but we thank God for your life. Ọlọ́run mi èmi yìn ọ́. Ọlọ́run mi èmi yìn ọ́. Ọlọ́run mi èmi yìn ọ́ tẹ́. Ọlọ́run mi fún àánú rẹ̀ bàbá lórí mi. Fún ìfẹ́ rẹ̀ bàbá lórí mi. Ọlọ́run tó tóbi ni. Àtọ́ba tó tóbi jù. Ní káwọ́ rẹ̀ ní ibi ọ̀gbìn ilẹ̀ wa o. Agbára òkè gíga ní tirẹ̀ pẹ̀lú o. Alágbára o. Èmi wo lẹ mọ̀ tẹ́rìbà. Mo kúnlẹ̀ níwájú Olúwa bàbá rere. Nítorí òun ni Olúwa mi. Ẹlẹ́dàá mi mo mọ̀yán lógo. Death, as inevitable as it is still the most dreaded and most painful occurrence in the journey of man on earth. The pain is aggravated when one does not only die young, but when one dies when his star is about bringing fortunes to him from all corners of the world. Babara, this is why your death is most agonizing to us. We, as your marketers, individually invested heavily in the ARA project because we believed in your talents and the message you wanted to preach. Your style of gospel music that people tagged as carnal is today the toast of the world. It is a case of the rejected stone becoming the pillar of the house. Dear Roland, good night. Babara, goodbye. Bí ẹnìkan bá ti kọ orin kíkọ láti fi gbé ògo Ọlọ́run ga tí ìgbẹ̀yìn rẹ̀ bá rí báyìí. Hallelujah. Ó ń sọ fún wa pé kí àwa náà olúkúlùkù ipò tó bá tò wá sí ká múra. Ọmọ rẹ tó ti fi kú ṣe àgbà wa jẹ́ kó rí ìsinmi. Ẹ̀yìn rẹ̀ ibi májò dé bá. Mi kú náà nù ní. Mi ṣọ́ọ̀tì rẹ̀ lẹ́nà nù ní. Ó mà ṣe orílẹ̀ mọ́ ìjẹ́ nìyẹn. Ó mọ̀ ṣe ikú mọ̀ máa mi, ikú mọ̀ mẹ́ni rẹ̀ lọ. Ó mọ̀ ṣe ikú mọ̀ dọ́rọ̀. Abẹ́kúbẹ́kú ikú òpẹ́bẹ́ o, ikú mọ̀ dọ́rọ̀. Àmọ́wó tó tó wọ ikú lóhùn ògbówó. Amóbi tó tóbi ikú lóhùn kìí jóbi. Àkàṣọ tó táṣọ ikú lóhùn gbáṣọ. Amẹ́gbẹ̀gbẹ̀ mú wọ ikú lóhùn ògbówó.
àti ayé. Bẹ́ẹ̀ ni a kò ṣe fún ohunkóhun lọ. Olúwa fi kú ni Olúwa sì gbà á lọ́wọ́ ẹni. Ìbùkún ni fún Olúwa àwájà. Àwájà. Ọjọ́ àtàkùn ń lọ. Wọ́n máa ń fún wa fẹ́ sí ìbòjì. Àwa náà bẹ̀rẹ̀ dùbúlẹ̀ náà táwọn ilé dìbò. Wọ́n wá máa gbólé kálukú àárẹ̀ wa. Ayé lọ, ayé mọ̀ ń lọ. Ǹjẹ́ Jésù olùdáǹdè ayé o? Jọ̀wọ́ máa kọ́ wa láti máa rántí o. Kí la jẹ, kí la ní, kí la tó, ta ni wá, kí la fẹ́ dà. Á lọ o. Bàbá mi máa rán wa létí pé ayé kì í ṣe lé wa. Ọ̀run mọ̀ mí lé o. Ká máa rán tó òkúta ó lọ kọjá. Kí gbogbo ẹlẹ́ṣẹ̀ máa bòrò rẹ ká lè máa súnmọ́ ọ̀nà.
ti dé láti play tó bá ti dé wọ́n máa ń gbé mi máa. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn tó wá sí mi wọ́n ṣe ń ra kẹ́sẹ̀tì dáadé mi kọ́ túbọ̀ bá mi máa. ènìyàn èrò fẹ́ràn kan oúnjẹ tó ń gbòmí lẹ́rù fẹ́ òun ṣì iṣẹ́ bí kẹrù pẹ̀jọ́ owó tí o ní èrò fẹ́ ilé tí o kọ́ èrò fẹ́ ọmọ tí o bí èrò fẹ́ tó dẹrù fẹ́ tó fẹ́rù fẹ́ kó wá tí o padà dẹrù fẹ́ ènìyàn máa ṣe rọra rẹ̀ jù bí o ti mọ̀ lọ. A ó pàdé létí odò, ẹsẹ̀ yàgbẹ́lì ti tẹ̀ ẹ́, tó mọ gàrà bí kírísítálì lẹ́bàá ọ̀dọ̀ olùgbàlà. A ó pàdé létí odò, odò dídán náà. Pẹ̀lú àwọn mímọ́ lẹ́bàá odò tí ìṣàn lẹ́bàá ilẹ̀. Ẹ ṣayé o, ẹ máa ṣayé o. Èrè kí ni fẹ́nìyàn tó jèrè gbogbo ayé yìí tó sọ ẹ̀mí rẹ̀ nù náà òye ara mi. Ó rọrùn fúnra tó ní láti wọ òun abẹ́rẹ́ fún olówó láti bá bàbá jókòó. Olówó ayé ẹ̀ka ṣàìlówó máa pọ̀. Bí ó bá dé máa lọ́rùn jọ, bí ó fowó máa lọ́rùn rẹ̀. Ayé yìí yá lọ, ayé yìí yá lọ.